Kilarigbo Live TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Tèmi ni Táíwò Akínwándé tó gbé ilé mọ̀ sí Yétúndé Wùmí. Mo ń bá ọlọ́jọ́ bí ẹni mo ń bá dúpẹ́ mo dẹ̀ ń bá yọ̀. Ipò pé ọmọ 60 ọdún ní ọdún yìí. Ọlọ́run Lẹ́dùmarè tó sọ láti kékeré títí wá dé àsìkò yìí á túbọ̀ máa sọ kò ní padà lẹ́yìn. Ọdún tó wá ṣe lè ní kò ní jáṣe mọ́ fún yóò ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. Gbogbo àwa tá a wá bayọ̀ ayọ̀ ọjọ́ bí lẹ́yìn náà la máa tún bayọ̀ ayọ̀ ọjọ́ bí ọdún tó ń bọ̀ lágbára Ọlọ́run. Wọn ò ní fẹ́ ní kankan ṣàwátì nínú wa o. Ọmọ ọlọ́jọ́ bíi happy birthday to you ẹ̀mí àṣepúpọ̀ ọdún láyé Abbey Lanre. Abbey Lanre wájú. Ọlọ́run Lẹ́dùmarè á jẹ́ kẹ́dàgbà ẹ̀ ní dààmú láyé ẹ̀ ní fọdún eléyìí ṣàṣemọ̀. Ọlá aláwọ̀láwà lákùúwátá ìlàbíláì wà nílẹ̀ àṣẹ. But Abbey, I know you are a lover of Almighty Allah. And that's what we're going to do. That's what we're going to spell. Then after the last letter, you cut your cake. Roti, where are you? Where is Roti? Roti! Not so much in. The name you call in the morning, you call at night, you call in the afternoon. So then, Jay, orúkọ tẹ́ ń pè tẹ́ nígbàgbọ́ nínú ẹ̀ òun la máa pè tẹ́ máa cut cake yẹn. Ladies and gentlemen, can we have an amazing a resounding L, a very strong L, a thunderous A, and a big H. Allah. Alhamdulillah. Congratulations, Tajuddin Abiodun. Congratulations. Happy birthday. Happy birthday.
70, wàá ṣe 80, wàá ṣe 90, wàá ṣe 100. Wàá pẹ́, wàá dàgbà, wàá dògbò, wàá jẹun ọmọ pẹ́pẹ́pẹ́pẹ́ fún wa. Daddy, thank you for all that you do for us. Thank you. We can never ever wish that we have somebody else to be our father. Thank you for all that you do for us. You are the reason why I exist. You are the reason why I live. You are all everything for me. Daddy, I never trade you for anything in this world. Thank you. Thank you, Daddy. Okay. God bless you. This is amazing. A wonderful moment. A great moment. Amen. Amen. But Abbey, jẹ́ wọn àwọn ọmọ yìí pẹ́pẹ́pẹ́ lágbára Ọlọ́run. Iṣu wọn á jiná fún yín jẹ. Ní ìgbà tí iṣu yẹn bá jiná, wọn ò ní fi yín ṣàwátì. It's touching. Thank you. Ikma, thank you. This is amazing. Ladies and gentlemen, we want to welcome the one, the only, the man of the people, a friend to so many, an amazing fellow, an amazing friend, Alhaji. Most always, thank you for coming out to celebrate with an icon. Thank you for coming out to celebrate one of our own. Eshe Goni, Adura Gogo Wagba. Enough fellow Niku Lagbara Ọlọ́run. Ladies and gentlemen, the party still continues. DJ Collect, let's do this in another 10 minutes. DJ Collect, go girl. Gentlemen of the press, there's a performance going on. Can you guys cover it? Gentlemen of the press, there's a performance going on. It's important we also have this document, and thank you. Let's have it there, let's do this. ọmọ ọlọ́jọ́ bí a ṣe púpọ̀ láyé onífẹ́lẹ́ ìṣòkun ọlọ́run ọlọ́jọ́ èlé oníjọ́ kábàámọ̀ pọ̀ ṣọdún eléyìí ọlọ́run á dọ́mọ wọn sí ọlọ́run á jẹ́ kí gbogbo nǹkan wọn kó tún máa lọ dáadáa ní ìtàn lẹ́kan lẹ́nu wọ́n máa lẹ́kan sówó sọ́mọ sálàáfíà ni àwọn ọmọ wọn ò ní yàn kú àwọn náà ò ní yàn kú ẹ̀mí wọn á gùn kò ní gùn bóyá. This is Hi, President. Hi, President. This is a special request from the celebrants. It's an appreciation. Wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ àwọn tí mo fẹ́ pè yín wípé ẹ ṣé gan-an ni wípé ẹ kú àdúrótì. Wọ́n ní ká gbàdúrà pé iná ò ní tọ́wọ́ yín o. Pé bí tẹ́ tí ń mu àpò yẹn ò ní gbẹ nítorí àpò ṣáṣámùrà ńkọ́ kò kí ń ṣe kí ni kò kí ń gbẹ. Ẹ ṣé gan-an ni, ladies and gentlemen, first on my list, Alhaji Gbadewolu. Bẹ́ẹ̀ni, and much Abbey saying thank you so much. One I want to really appreciate you. We really appreciate and love you. Kudeti, thank you so much. Kudeti very much. Golden Sun, Eshe Goni. Akpa 007, thank you so much. Kule Poli, thank you so much. Andos, thank you so very much. Osama, thank you very much. Ibro Alapa, thank you. Olaiwola Lemboye, State Secretary, thank you very much. As I get more names, I would call and appreciate you. DJ Kule, let's do this together.
mi ni Alájà Simiat Opere. I want to wish him many happy returns of the day, long life and prosperity, inshallah. Attention is needed. olórí ẹbí mo gbọ́mọ̀ jàyè ní kí ilé àkànbí ẹdẹ àkànbí ọlọ́ni ìkú ọ̀tẹ̀mí. Kilarigbo Live TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Atagbantagba lóde tagbangba ló ti pápá tó ní kí ló ní tagbangba ó ṣe. Àwọn gbàǹkọ́gbìn alárinrin ètò ọ̀dọ́ wa ló sodo sí. Mo lè má lè sọ òyìnbó púpọ̀ but nínú Yorùbá tí mo ń sọ àwọn kan yọ Yorùbá ń bẹ̀. Ṣé báwa náà kọ́ Ọlọ́run ọba ni kámú láti Kilarigbo Unlimited. Kilarigbo Unlimited ládùn ètò tí kò láfiwé. Alárakúàrà. Orí ètò Alárakúàrà ní àwàyè lórí Kilarigbo TV. Mo lo ata, tomatoes, àlùbọ́sà, ẹyin, mo lo carrot, mo dẹ̀ tún fi hot dog náà sí. Mélòó la fẹ́ kà nínú eyín Adépèlé KPK kò gbọ̀kẹ̀. Kilarigbo ló ń jẹ́ bẹ́ẹ̀. Ká ṣe àkálẹ̀ àwọn ayẹyẹ lọ́nà tí ìgbàlódé léyìí tẹ́yìn ó sì gbádùn ẹ̀. Ọba sọ́yọ̀ ọ̀rọ̀ jábẹ́sì padà, ìwọ ni Olúwa wá fàyè mi ṣe yanu. Kilarigbo Live TV gbọ́ ń pa ẹ̀. Fún ìpolówó ọjà tàbí àkálẹ̀ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ìyún event coverage pẹ̀lú owó tí ò gani lára. Kilarigbo Live TV ẹ̀rọ amóhùnmáwòrán tíá.